ni tí ń wa mọ́tò lọ ṣé kó o níṣẹ́ ẹ̀sùn orun wẹ̀ ìwọ náà wàá gbégbèsè ayé ẹ̀ síbẹ̀ lẹ́nu jẹ́ àjọsọ ṣé ká fi wẹ́n tó ń wa mọ́tò lọ tó ń wa mọ́tò lọ tó ń wa mọ́tò lọ tí mọ́tò yẹn dá tó dúró tí mọ́tò yẹn sáà ń lọ tí ò wá ní bírèkì kankan kò lè débi tó ń lọ yóò l'accident. bẹ́ẹ̀ni torí kò ní ìjánu. yóò l'accident bírèkì yẹn tó bá fẹ́ wọ kọ́nà yóò tẹ̀. òun ni ó tẹ̀ díẹ̀. tẹ́lẹ̀ bá ti ń pọ̀ jù yóò tẹ̀ jẹ́jẹ́ bó bá rí gallop lójú ọ̀nà yóò tẹ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n kò wá ní bírèkì kankan ó kàn ń lọ ni ibi pọ́ fẹ́ lọ dànù ló ń lọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n èyí tó bá ti ní bírèkì ẹ rí i pé tó bá ti pé automatic lèyàn wà by the time tẹ́ bá decelerate tẹ́ brake àwọn mọ́tò yẹn gún reset ara wọn. bẹ́ẹ̀ni. jíà yẹn ó padà. èyí tó yẹ kó padà sí 3 yóò padà. èyí tó yẹ kó wọ 4 yóò padà fúnra ẹ̀. jíà nìkan làwa wá rí ni ní tó padà tó reset ara wọn lára mọ́tò ó pọ̀ ní time yẹn. bẹ́ẹ̀ náà nìgbésí ayé ẹ̀dá. ẹni tí bá jẹ́ pé kìnìún yẹn sáà ń jò ní oúnjẹ kò sáà ní nǹkan kan tó kọ́kọ́ wálẹ̀ díẹ̀ bí ó tiẹ̀ tún wá lọ òkè tí ó tiẹ̀ tún kọ́kọ́ wálẹ̀ díẹ̀ tó ní ó fèsì nǹkan kan máa bẹ̀rù o wàhálà ń bẹ nìyẹn o. ọmọdé lálá tó rókè. ọkàn ń lówó sí ni ọkàn ń rówó ẹni ọ̀sọ́ owó rí. wàrà níwò kankan. ṣé kò ní. ọkàn ń rówó ẹni kò sọ́wọ́ nù rí. ọ̀sọ́wọ́ nù rí. nǹkan bẹ́ẹ̀ mẹ́. ètò ọ̀sọ̀nù ọ̀pọ̀ tó bá padà sọnù. àfàìmọ̀ ló ní dẹ́ni àná. ó lè fi kọ́lé kílé wò ó lè fi ra mọ́tò kọ́ dànù ó lè fi dé alẹ́ sẹ́lẹ̀ kọ́ parun tó o bá ti ń rí e ìwọ náà máa sọnù kódà tó bá kọ̀ tí ò sọnù. lámójúfò. máa mú fúnra rẹ̀ máa sọnù. máa sọnù. o tún fẹ́ takò lákàyè oníbòlòwò ti sọ̀wọ́ nù jẹ́ sọ fún ọ bó ṣe sọnù. àní tó o bá ti ń rówó ètò owó kọ̀ tí ò sọnù lọ́ọ̀rẹ́ fúnra rẹ̀ máa sọnù. máa sọnù. ọ̀nà tó gbà sọnù ni. tó. ó ní ọmọ ìdẹ́ ń sunkún sá ló ń fẹ́ lọ àgídìgbò fẹ́ lọ fada Christmas èmi ò rí mínísì kò ní mínísì mi wọ́n ní wọ́n fún wọn lẹ̀ àìmọyelẹ̀ tí mo ti ní ṣùgbọ́n ní mínísì ọmọ wọ́n ní wọ́n fún wa alága àga wọ́n ní wọ́n fún wa ní kíní kan kò ní mínísì mi ok bí ò ṣe ní mínísì wọn ṣe bó ní mínísì ọmọ yẹn bẹ́ẹ̀ ni ọ̀ya má fowó yẹn ra míní ní táìmù yẹn fún ọmọ yẹn kó gbà pọ̀ sọnù thank you daddy ẹlẹ́dàá ọmọ yẹn yóò ṣàdúrà fún ọ àdúrà tó bá ṣe yóò di aburú tí ń bọ̀ tó mọ̀ ọ̀sọ́nù nù. àwọn míì wọ́n ti lówó wọ́n ti gbọ́n jù wọ́n ti ní làákàyè wọ́n ti kàwé àyàfi tí ò ní mínì nìkan fún wọn nìkan ni wọ́n lè fowó ṣe. àdúrà gan ṣíṣe fún wọn kò ní mínì fún wọn wọn lè fowó ṣe. iṣẹ́ ojú àánú fẹ́ ni ìyá ń jẹ kò ní mínì sí kò lè fowó ṣe toró bìlí pé iṣẹ́ apá àwọn ló ń ṣe tóun fi lówó. kàbíyèsí ọlọ́run. òun ní business brain ó jẹ́ kókòwò òun máa gòkè òun kàwé dáadáa ló jẹ́ kóun oríṣẹ́ gidi kóun ó lówó lọ́wọ́ so láti ṣàánú ẹni tẹ́bi ń pa yẹn kò ní túmọ̀ sí. ó sì gbàgbé wípé iṣẹ́ tóun ń ṣe tóun fi lówó òun iná ló sọ ẹlòmíì ìdólòsì. máa sọnù gbogbo yẹn bá kọ̀ tí ò sọnù oh God kábíyèsí you don't get it ok ẹ̀ tún gbà kan sí. tó ìyá rẹ̀ ti kú wọ́n sá ti wà lọ́dọ̀ ọlọ́run ìyá rẹ̀ lówó kú ni ìyá rẹ̀ ò tọrọ jẹ tó fi kú náà. àwa ará àwọn arúgbó 100 arúgbó tá a ní kádùn nínú lópin ọdún yìí. kọ́dún yìí tó parí èèyàn kọ̀ọ̀kan 10,000 wọ́n á ní what's my business ìyá mi ò lè tọrọ jẹ mọ́ ó ti kú náà òun náà ò lè tọrọ jẹ náà ṣé àní kò ní ìtumọ̀ sí ẹ àbí ọ̀ya sọnù. nítorí pé 10,000 naira yẹn 10,000 yẹn tí ò ní túmọ̀ sí wọ yẹn ọ̀ya sọnù fún ẹni tó ní túmọ̀ sí tó ń wóríye tí ó ṣàdúrà bẹ́ẹ̀ lómi ìbáríye yóò bu ẹkún ayọ̀ ni. ìyá kan tí ó wá sórí ètò wa ń tóni. ìyá arúgbó tán yílẹ̀ yẹn ó sì dọ̀bálẹ̀. ìgbọ́rọ̀ yẹn délẹ̀ gan tí mo fi ṣe tí mo ṣe. subhanallah. mo ń bọ̀. etí mo padà gbọ́ ń bẹ̀ ni pé ọmọ kékeré tó sọnù òkìkí yẹn tó sọnù tí wọ́n mú wá sílé iṣẹ́ rédíò àdúgbò tó wá bí yẹn bẹ́ẹ̀ ni. ìyá rẹ̀ jẹ́ ìyá rẹ̀ ti kú ọ̀fọ̀mọ́ méjì ilẹ̀ ìyá rẹ̀ ló wá yẹn ìyá rẹ̀ yẹn wá jẹ́ èèyàn kan ní 300 naira. 300 naira. 300 naira.
Ọlọ́run. ọ wá ń fìyà àyà rẹ̀ ṣẹ̀sín. ọmọ yẹn tún wá gbọ́ níbi tí ẹni yẹn ti ń sọ fẹ́nìkan pé ẹ̀sìn tóun ó fìyà yẹn ṣe. Kábíyèsí Ọlọ́run. yóò kábàámọ̀ pé òun wáyé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ dandan tí ó tún wá ń sọ̀rọ̀ burúkú sí àwọn ọmọ yẹn lọ́mọ yẹn fi wá sá jáde ńlé láì sọ fún ìyá yẹn ní lọ gbàgbà ta pure water pé tóun bá rówó yẹn kó fún ìyá yẹn ni ó lè fi san gbèsè. yóò san gbèsè 300 naira yẹn ẹni yẹn ò fi ní fi ṣẹ̀sín. Look at that. So irú ìyá yẹn kéèyàn kan wá fún ní tẹ́wọ́. Bẹ́ẹ̀ni. Kò mọ wàhálà tó ń ṣe. Ọba tán òun jáde lọ́sàn-án òun jáde lóru ẹni ó jáde lọ́sàn-án jáde lóru jù ẹ lọ tó tún tọrọ jẹ́ ń bẹ̀. Wọ́n ní kárìn lóòrùn kọ́ ní mú ní he agilintí ọba mímọ́ ní fún wa he. Tó bá jẹ́ wípé kí oníkíní kan máa jẹ kínní ní àsùpá ní ìbáyójú. Bẹ́ẹ̀ni. Mo wòye wípé ní ọjọ́ tí ìyá òun tẹ́ ẹ sọ wípé a kọ́kọ́ fún wọn ní oúnjẹ tí ọkàn ń balẹ̀ ìgbà tẹ́ ẹ wá dárúkọ 100,000 ìyá yẹn ò sí ní ipò èèyàn mọ́ nítorí pé inú rẹ̀ ti dùn tayọ àfojúsùn ẹ̀. bẹ́ẹ̀ni. irú àdúrà tí ìyá yẹn bá ṣe ní àkókò yẹn kò sí gàgá láàrin rẹ̀ kì í ṣe wípé màláìkà kan ni ó gbé lọ fún Ọlọ́run tí ó jù ú gbà. ṣe rí àwọn oore kan wà tó jẹ́ pé Ọlọ́run yọ́nú sí àjáde ń sìn á lọ bá àwọn opó ń ta àwọn opó kan ti wà ń ta. Bẹ́ẹ̀ni. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ń lé ẹ mọ́ wulẹ̀ wá láàárọ̀ ìmọ̀ àwọn kan ti wà ń ta tí wọ́n ti kún ta wọ́n ti wà. á lọ fún wọn ní ntọ́wà ńlẹ̀ báyìí ẹ gẹ́tẹ̀ eléyìí tó yàtọ̀ sówó oúnjẹ ni èyí tá a fẹ́ fún wọn láàárọ̀ yìí o kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé sọ́nù o sálárì tó ń gbà tí sálárì rẹ̀ ṣàǹgá lójoojúmọ́ lẹ́nu iṣẹ́ ọba òun rí iye ni o àyàfi tó bá jẹ́ pé gbogbo àwọn tẹ́ ẹjọ́ kàwé ni wọ́n ríṣẹ́ dáadáa bíi tiẹ̀ táwọn náà ń gbowó dáadáa bíi tiẹ̀ ló fi lè má jẹ́ pé òrí ló fi lè má jẹ́ pé òrí iye tó bá jẹ́ pé àwọn kan sì wà nínú ayé tẹ́ ẹjọ́ kàwé táwọn ò ríṣẹ́ ìwọ rí iye ni. tí n bá gbọ́ àlàyé yín dáadáa ó ń túmọ̀ sí wípé ká máa fi ojoojúmọ́ kó ọrọ̀ jọ láì sọnù òun ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tí wọ́n fi níṣòro nítorí pé wọn ò sọnù. torí pé Ọlọ́run mọ ibi tí ó ti yọ. àwa máa yọ lọ́nà tí wọn ò nírẹ̀ kan tó nira tíyẹn bá ti wá ń sọnù díẹ̀díẹ̀ Ọlọ́run ti wá yọ́nú sí i ẹlòmíì ó ti fi ra àwòsàn tó ọmọ àwọn wọn mọ pàrùn kan lárùn olówó ilé ìwòsàn kan ń bẹ níbi ẹ́stéètì kan bì níbàṣọ̀rún bì tó dé mọ́kàn tí wọ́n ń pè mọ́tò ọkọ̀ ẹ̀ fún mi ilé ìwòsàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kọ́mọ́dì polówó ilé ìwòsàn àwọn olówó ni tẹ́ ẹ bá rí mọ́tò dèndè tí wọ́n gbé ta àwọn olówó yẹn wọn ò wá gbọ́dọ̀ jẹun tó wù wọ́n mọ́ wọn ò gbọ́dọ̀ mú mi lásìkò tí wọ́n fẹ́ wọn ò gbọ́dọ̀ wọrú bàtà tí wọ́n fẹ́ wọn ò gbọ́dọ̀ lo òde tí wọ́n fẹ́ mọ́ bẹ́ẹ̀ sì ni wọ́n ń lo ayé bọ̀ ńgbà kan nígbà tí wọ́n jẹun tó wù wọ́n tí wọ́n mú tó wù wọ́n wọn ò sọnù ní. wọn ò sọnù ní ìgbà tí wọ́n kọ̀ láì sọnù. sọnù ń bẹ bẹ́ẹ̀ ni sọnù ń bẹ àìsọnù ló jẹ́ kí wọ́n máa pa àìsàn kan láìsàn olówó àìsàn olówó tí ò sọnù ń bẹ ni tó bá ti sọnù ń bẹ nínú tó ní nígbà tó ní tí ò tí ì láìsàn kò ní wà nú olówó tí wọ́n máa pa àìsàn láìsàn rẹ̀. lágbára ó lágbára nítorí pé mo rí wípé Ọlọ́run tí máa kọ́ ní mọ̀ sí iná ní kọ́ yín mọ̀ sí ọ̀gá wa. Ọlọ́run ni o. ẹ má bínú o ọ̀gá iléeṣẹ́ rédíò àwọn tí wọ́n bá ti gbọ́ ṣe kó ní Ìgbòho tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé èmi tí mò ń sọ̀rọ̀ ọ̀gá odidi iléeṣẹ́ rédíò kan ni mi tẹ́lẹ̀ torí wọn ò ní ka mí ní méjì kí wọ́n tó mú mi. ní sáìdì bíi ẹ ti wá. ní iléeṣẹ́ rédíò kan ní orílẹ̀-èdè tí a ti wá. ṣùgbọ́n nígbà tí mo débí mo wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé mo pàdé màláìkà kan tó yanú èèyàn wáyé. mo pàdé màláìkà kan tó ya inú èèyàn wáyé ọ̀tọ̀ ní nǹkan táwa ń pè ní iṣẹ́ yìí ṣùgbọ́n èyí máa ń wò pé báwo ni ṣe ń pé ẹni tọ́lọ́run fi ṣe olórí iléeṣẹ́ yìí gan. ká ṣe eléyìí mo tiẹ̀ tún á gbọ́ ẹnìkan sẹ́ǹdì fọ́tò kan sí mi láti Àgbọ̀wá Ìkòsí wípé ẹ dákun bàbá wa Oriyomi Hamzat ìgbà tí mo wá fi hàn sẹ́kítírì wọ́n á sọ fún mi pé àwọn bíi 11 iná ni àwọn kó lọ sí Òṣogbo.
bẹ́ẹ̀ ni mò ń san gbèsè ẹ̀ lọ́wọ́ dìsín 500,000 mò ń san lóṣooṣù. ẹ̀ ń sọnù nù. mò ń sọnù ní ìmọ̀ wọn rí ìrìn wọn mọ́ láti gbọ́n ti dé. àwọn tó tún lọ hospital yẹn tún fẹjọ́ mi sùn káàkiri torí pé ẹni tó mú mi lọ sí hospital yẹn dókítà tó mú mi lọ ó ní wọ́n bá mi tọ́jú wọn lọ́fẹ̀ẹ́ ni nígbà tá a débẹ̀ tán ni wọ́n mú bíìlì 11.7 million naira wá. bẹ́ẹ̀ ni 11.7 million naira wá àwa ń san díẹ̀díẹ̀ àwọn èèyàn kan náà ràn wá lọ́wọ́. àwọn tí a sì tọ́jú yìí ti lọ. èmi ò rí wọn mọ́ ìmọ̀ wọn bí mo rí mi lọ́la nu wọn lè dà mọ́ ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún títí ń gbé àrùn yẹn kì í wà ń bẹ̀ ká tó rí ó ti padà lálàáfíà ó ní 35 years wà nù wọn tó jẹ́ pé ọdún kẹta tí wọ́n bí ló ti wọ̀ nínú pírọ́blẹ́mù yẹn títí dọjọ́ tá a pàdé ẹ̀ òun náà bọ́ ń bẹ̀. kábíyèsí ọlọ́run. òun náà padà bọ́ ń bẹ̀ láti ìgbà náà à ń san dìsín mo rí 400,000 kan lákàntì mi láàárọ̀ mi owó yòó tó bá ti pé ẹ tí máa lọ transfer ní ọwọ́ secretary làkáǹtì wa bàtà ló tún sọ̀yún fẹ́ yìí níbo lẹ ti gbọ́ ọ̀nba yín jókòó sọ̀yún secretary lọ sọ àwọn tẹ́ ẹ sọnù fún náà ni wọ́n ń pè wá. mo wá máa ń sọ kinní kan ẹlòmíì rò pé orí Facebook la ti ń ṣe no àwọn ètí agbára wọ ọba ká la máa ń sọ síta. bẹ́ẹ̀ ni. àwọn ìta a lè sọ ń tá a lè ṣe ìwọ náà sọnù sọnù ń bẹ ò ní dẹni àrùká àmín àmín sọnù ń bẹ ò ní gbáyé ìnira má dúró di kó o dolówó tán kó o tó sọnù ń bẹ o lè má dolówó ńlá ọlọ́run ló mọ téèyàn ọjà láyé ọ̀pọ̀ dandan ṣé kó o nígbò. ọ̀gá wa. n ò lé ilé rẹpẹtẹ n ò lé mọ́tò rẹpẹtẹ torí pé nonsense láyé. ọ̀pọ̀ àwọn tí wọ́n kọ́lé lónìí mélòó lọ́mọ wọn bá gbélé. ṣé kó o ní. nonsense láyé. nonsense láyé. àwọn kan tiẹ̀ ti ń pè mí bẹ́ẹ̀ torí èmi àmọ́ sọ nonsense láyé gbogbo àwọn ilé ńláńláńlá lọ́gbọ́dìjà ń bàdàn táwọn olówó ń gbé ńgbà kan àwọn ọmọ ọ̀dọ̀ tó bá wọn tún léṣe bá wọn gbálẹ̀ bá wọn fọbọ́ bá wọn sánko ọmọ táwọn ọmọ ọ̀dọ̀ yẹn bí ó ti ra lé lọ́wọ́ àwọn ọmọ bàbá olówó ọjọ́ òní yìí kábíyèsí ọlọ́run ó ti dọmọ olówó ṣáájú tí tàlẹ̀kẹ́ mú ti kẹ́yìn oh God. Million. ipò gómìnà. ọ̀gá. rẹ. jẹ́. kábíyèsí ọlọ́run. àga níbi táwọn ẹni bíi ti rọ kiri káàyàn ká. àga àwọn jájẹ tí a ń bẹ̀ ká mọ̀ bá ti a lọ. àga tí àwọn èèyàn tí wọ́n ti bà níyàn èèyàn jẹ́ tó lẹ́mìí àti ṣe rere tí wọ́n torí àpò wọn tí wọ́n mọ̀ fún ọ nímọ̀ràn láàbì. ọba mi òkè ọmọọṣẹ́ tó rán mi ọmọọṣẹ́ tó yàn mí ló fi fún iṣẹ́ tí wọ́n ń pè ní rédíò. yé inú wa máa dùn sí mi gan. bẹ́ẹ̀ni. tí wọ́n pera wọn mùsùlùmí tí ọ̀sà gbọ́ yé inú ń bí wọn sí mi. gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ sí mọ́ wọn láyà ni. wọ́n á ní mùsùlùmí ni kò yẹ kó máa ṣe kíní ìhun fáwọn kìrìsìtẹ́nì. wọn ò gbàgbọ́ yé. wọn ò gbàgbọ́ yé. ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì á ní kì í sara wa kìrìsìtẹ́nì wọn ò gbàgbọ́ yé. kò sínú ìlànà Jésù. ẹ̀rọ gbogbo àwọn ìwà tẹ̀mí ń wù pátápátá sọ̀tún sòsì má bàbí kan jẹ́ ni. ìgbàgbọ́ ẹ̀sìn tí mò ń ṣe ò sọ pé kí n sọ ẹni tá a bá jọ ṣẹ̀sìn rárá o. ọlọ́run mi lágbára kó ṣe gbogbo ẹ̀sìn lẹ́yọ kan. bẹ́ẹ̀ ni. bó ṣe pé báwọn mùsùlùmí ṣe gbàgbọ́ pé ẹ̀sìn islam lẹ̀sìn ọlọ́run tó lọ ń fọwọ́ sí tó ẹ̀ńdọ́ọ̀sì. o bó ṣe wá fọwọ́ sí islam tó ẹ̀ńdọ́ọ̀sì rẹ̀ náà ló lágbára kó tiẹ̀ mọ̀ jẹ́ kẹ́nìkan kún ó ronú lọ bí pẹ́sì kan tó ń bẹ láyé. bẹ́ẹ̀ ni. àbí ìròrí tó gbé kalẹ̀ táwọn kan fi ronú lọ ọbẹ̀ òun náà àjùlọ rẹ̀ ni. àjùlọ ọlọ́run ni. òun ló sì dá wọn. àbí. òun ló sì mọ tó gbà lérò tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. òun ló mọ̀. tó bá rẹ bẹ́ẹ̀. ẹja máa fìfẹ́ gbé. ẹja fìfẹ́ gbé. ẹja fìfẹ́ lò. jẹ́ káwọn èèyàn rí ntọ́wà ń ta tí wọ́n fẹ́ jẹ. èmi ò rí tí mò ń ṣe gẹ́gẹ́ bíi Father Christmas show nìkan o. níbo. ó ti di children carnival. à ń appreciate àwọn ọmọ wa fún òpin ọdún. ọba tí ọ̀sán wọn dàgbé gbìn. ọba tí ọ̀jẹ̀ anáwó aburúlé hàn lórí. ọba tó jẹ́ kárí àwọn ọmọ wa kó lè ọdún là ń appreciate tá a fi mú. ó ti wà òkè
according to wọ́n ní ó ti wà okay. Ìgbà tóun náà dẹ̀dẹ̀ ọ̀dọ̀ mi òun náà máa ń sọ fún mi pé odidi 9 months lòun fi ní kíní yẹn fi ṣe òun ní gangan sí nìbàdàn bíi nìbàdàn pé ló fi ṣe òun tóun ó sá máa explain fún mi nígbà yẹn but ìgbà tí mo wá máa ń sọ fún pé kó má máa wo ẹ̀yìn láwò jù torí tó bá ń wo ẹ̀yìn láwò jù ó lè tún kọ́ sí gbogbo nǹkan tí ó ti ṣẹlẹ̀ yẹn torí ó kàn máa ń rẹ́rìn-ín mi máa ń rò pé bóyá ó wà happy láti rí mi èmi ò kí ń rò pé kinní yẹn máa ṣe nígbà ó ṣá lọ sí ibi iṣẹ́ house girl ni ó ṣe nọ́mbà ọ̀gá ẹ̀ wà lórí fóònù mi ẹni tó bá ń ṣiṣẹ́ àwọn ìgbà tó ń ṣiṣẹ́ èmi ni mo fi owó tèmi tí mo ṣiṣẹ́ fi gbé wá sí ibi ibẹ̀ mo dẹ̀ ti sọ fún kó tó wá wípé wàá gbowó ẹ̀ padà pé màá gbowó mi padà pé ṣùgbọ́n màá help ẹ̀ pẹ̀lú ọmọ tó ti ní màá máa bá a sẹ́ndí 10,000 lóṣooṣù sílé fún àwọn ọmọ rẹ̀ mo dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fún ìgbà tí ó wá tó àwọn pípù yẹn wọn kì í láìkí kéèyàn sílẹ̀ tàbí kéèyàn máa make up tàbí kéèyàn máa kọrin ṣé òun wá máa ń complain pé ó make up ó ń kọrin ó ń ṣe gbogbo ẹ̀ èmi ò ronú lọ bí pé bóyá kinní yẹn ni ó ń ṣe so ọjọ́ yẹn mo kàn pè mí lójijì ni pé kí n wá torí èmi náà ló kọ muslim tí mò ń jẹ́ ń bẹ Àmínà lèmi ń jẹ́ but Aisha òun ni mo fi síbi passport tẹ̀ torí pé àràbù lè má mọ orúkọ wa pè so wọ́n kàn pè mí lójijì ni pé kí n wá pé Aisha pé ó ti mọ̀ jùnú pé pé orí rẹ̀ ò pé kíní yẹn ó wá sọ́kàn mi pé àbí kíní tó ń ṣe yìí tún ti padà ni mo wá ní kán bá mi gbé fóònù fún ìgbà tí mo ní kán gbé fóònù fún mo rí pé ọ̀rọ̀ tó ń sọ hello báwo ni ó ní ilé kété ní tá gbé o òun ò délé wọ́n ti mọ́ ọmọ òun gbòó mo rí pé kò nọ́mà. kò gbọ́dọ̀ jẹ́gbò ibo mi ni ó jẹ abọ́yẹ ẹ̀gbọ́n wọn sọ̀rọ̀. mo rí pé kinní yẹn ò nọ́mà mo rí pé kò nọ́mà pẹ̀lú bó ṣe sọ mo ṣàbẹ̀ ẹni tó bá mi gbé lọ bí iṣẹ́ pé kó jẹ́ kí wọ́n á pàdé ẹ̀ pé ó ti yé mi torí mi ìfẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan yẹn ni ó ṣẹlẹ̀ sí torí àti máa pé ó ti yé mi torí èmi nọ́ọ̀sì ni mí. ṣe pápá. pé ó ti yé mi pé kó jẹ́ kí n tètè wá gbé ìgbà tí mo gbé délé mo fún un ní oògùn pé kí ara rẹ̀ ó fi lè calm down ó sá sùn ìgbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá lẹ́nu mo wí pé kíní yìí kò ṣe kíní ó sá dà mí láàmú bíi 4 weeks bí ọ̀sẹ̀ mẹ́rin ṣá ló fi dà mí láàmú tí ò wà òkè ìgbà tó ṣàyà mo lọ complain ní Nigeria Embassy pé àórè àbúrò mi ni pé kànjọ́ mo rò pé wọ́n lè bá mi gbé láì ní ẹni tó fẹ́ dúró tì pé kànjọ́ dìpọ́tì àwa méjèèjì papọ̀ bọ̀ mọ́ Nigeria Embassy wa lọ́hùn ó rí bákan ìgbà tí mo lọ tí mo pòyìpòyì tí wọ́n dáhùn mo ní láti lọ kọ́ọ̀tì tíkẹ́ẹ̀tì pé kájọ máa bọ̀ nílé mo kọ́ọ̀tì tíkẹ́ẹ̀tì àwọn èèyàn náà dárẹ́tì mi pé kí n lọ kọ́ọ̀tì tíkẹ́ẹ̀tì Nìjẹ̀ fún pé láti Nìjẹ̀ a máa gba ọ̀nà bíi Kánò báyìí wọlé so that wọ́n á lè fi tètè bá mi mú ojú tó along the road ara rẹ̀ wálẹ̀ padà tí nǹkan kan ò ṣe mọ́ mo ní ara ẹ̀ wálẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí pé kí n jọ kí n má jẹ́ kóun lọlé ní ọwọ́ òfò mo ní kò ọ̀rọ̀ orí bó ṣe ọrùn mi ni ó wà ọrùn orí. ẹ ṣáà ti ń bọ̀ nílé torí time. a ṣáà ti ń bọ̀ wá sílé adé Ọbàjánà ní Kogi State hold up wá mú wa hold up yẹn mú fún bíi 7 hours ni hold up fi mú níbẹ̀ àwọn ọkùnrin náà ń bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò tó ń dàrẹ́ẹ̀tì mọ́tò mi bó ṣe sá mọ́ mi lọ́wọ́ nìyẹn mo dẹ̀ trace them 30 minutes tí mo fi rìn tí mo fi wà
mi ò rí ìyẹn ní ọjọ́ Friday tí mo dé. Ọjọ́ Saturday mo wá síbí báyìí torí mo máa ń gbọ́ program yìí dáadáa náà. Mo wá síbí báyìí mi ò rí anybody attend sí mi. Àǹtí kan ló wà ní reception, wọ́n sọ wípé kò sáyé. Èmi náà dẹ̀ rí báwọn ọmọ kéékèèké ṣe pọ̀. Ìgbà tó tún dijọ́ Sunday náà mo tún wá, kó tó wá di pé mo wá lánàá tí mo ṣẹ̀ṣẹ̀ wá rí mọ́mì kan tán attend sí mi. So náà ni gbogbo àwọn èèyàn ń wò yìí. Kí ló kọ rẹ̀ gangan? Bùsáyọ̀ ní orúkọ tó Bùsáyọ̀ lórúkọ rẹ̀. Àìmọ̀ ẹni tó bá wa rí o, ó lẹ̀ ń wò lórí ìkànnì wa yẹn o. Ó wá sọ tán kọ G95 sí. Bẹ́ẹ̀ni. Bùsáyọ̀ lẹ̀ ń wò yẹn o. Ọbájánà. Ọbájánà ní Kogi nípínlẹ̀ níwájú Dangote níbi kíní Dangote yẹn ibẹ̀ ló ti bọ́ sílẹ̀ tó ti sá mọ́ mi lọ́wọ́. Ẹ jẹ́ ń bá wa rí o, ó lẹ̀ ń wò lójú ìwòran yín yẹn o. Bùsáyọ̀ lórúkọ rẹ̀. Àti Libya àwọn tí ń bọ̀ kó tó sámẹ́ tí wọ́n jọ ń bọ̀ lọ́wọ́ wọn ní pé ó rẹ̀ díẹ̀. Ṣé ìyá rẹ̀ ń kọ́ sóò ti rí ìyá rẹ̀? Mo ti lọ bá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n yẹn dẹ̀ sọ fún mi pé mo pè wọ́n lórí fóònù. Ìyàwó ẹ̀gbọ́n náà mo ti lọ bá wọn, mo dẹ̀ ti explain fún wọn pé nǹkan tó ṣẹlẹ̀ ní àmọ́ àtijọ́ sọ́gan tẹ́lẹ̀ tí wọ́n sọ pé kó dúró ńgbà tára ẹ ti wà okay, but ìgbà tó tún padà lọ bí iṣẹ́ kíní yẹn tún continue. Ó tún wà ó tún bá lójú ọ̀nà náà ló tún fi sọ̀kalẹ̀ yẹn. So ìgbà tí mo wá sọ fún ẹ̀gbọ́n yẹn ní oko igi náà lọ ọ̀nà dẹ̀jìn. Wọ́n sọ fún mi wípé táwọn bá tẹ̀ máa ráyè ó di on 24. Mo wá rò pé kíní iye afẹ́fẹ́ ti ń fẹ́ sí kó má di pé kíní kí n tètè wá àná zẹ̀ bóyá mo lè rẹ́ni tó lè bá mi. Tó lè bá ẹ rí i. N ló jẹ́ kí n sọ pé kí n wá sí. Òun náà ni àwọn èèyàn ti rí báyìí tó bá jẹ́ pé wọ́n rí ní sáìdì Kogi state àbí. Kogi ní iwájú Dangote. Kogi ṣé Kogi Bódìjà? Kìí ṣe ti Bódìjà. Kogi lọ bẹ́ẹ̀ pé tó ń pe Kogi. Kogi yàtọ̀ sí Kogi o. Ẹ má bínú. Nípínlẹ̀ Kogi. N ò bínú ìpínlẹ̀ Kogi àbí. Ọlọ́run ó ṣe ń rírí fọkàn ẹ balẹ̀. Àmín Ọlọ́run. Ọlọ́run ó ṣe ń rírí fọkàn ẹ balẹ̀ kó o má tó fi yẹn dá nǹkan míì síra rẹ lọ́rùn. Olóòní lọ láì jẹ́ pé o rí o ní padà sí Libya. Kò sí bí mi lè padà torí mo mú wá pé kán tọ́jú ẹ̀ kó lè ní àlàáfíà ni. ṣó pé kí n kó sì wà kó ra dúró tó wá pé mo mọ̀ pé ó ti rẹ̀ tẹ́lẹ̀ ni mi ò tiẹ̀ ní sọ pé bóyá kó wá gbìyànjú ajé torí pé ọ̀nà yẹn jìn kọjá kí n sọ pé pẹ̀lú condition tó ti là kọjá tẹ́lẹ̀ kí n sọ pé kó ṣe kínní mi mọ̀ pé ó rẹ̀ tẹ́lẹ̀ báyẹn rí so kínní yẹn dẹ̀ ń jẹyọ lára. Don't blame yourself ó ràn lọ́wọ́ ni ó ní good heart ni kò dẹ̀ sí tó burú ń bẹ̀ ó ní good heart ni tó bá make ẹ̀ ń bẹ̀ tó lọ́ọ̀ ní kó jẹ because irú nǹkan bẹ́ẹ̀ náà kó wà ní distance ló pay tó bá ń rí àwọn tí wọ́n mọ̀ pé nǹkan bá ń ti ṣe rí tán fi ṣẹlẹ́yà kínní yẹn ó tún máa tètè padà so ó ṣe olóore ni fọkàn ẹ balẹ̀ Ọlọ́run ó ṣe ní rírí lágbára Ọlọ́run. Àmín Ọlọ́run. máa lọ.